Hello everyone, my name is Olanrewaju Omiyinka aka Baba Ijesha, a member of TAMPAN. Coronavirus or COVID-19 is not smiling. We need to take adequate measures to control the spread. Let us practice social distance, avoid handshake, wash your hand with soap and water regularly. Isolate yourself if you are just returned from any country. Please call the health official if you are feeling any symptoms, and stay at home as directed by authority. We are TAMPAN and we take responsibility. God bless you. Orúkọ mi ni Olanrewaju Omiyinka tí gbogbo àwọn ènìyàn mọ̀ sí Baba Ijesha. Mo jẹ́ ọmọ ẹgbẹ́ TAMPAN. Mo fi àsìkò yìí sọ fún gbogbo ẹ̀yin ọmọ ẹgbẹ́ àti gbogbo ẹ̀yin olólùfẹ́ wa wípé àrùn coronavirus kò bá ẹnì kankan dọ̀wẹ́kẹ̀ rárá. Ẹ jọ̀wọ́, ẹ jẹ́ ká fọ ọwọ́ wa, ẹ jẹ́ kí a fọ ilé wa, ẹ jẹ́ ká jókòó sílé gẹ́gẹ́ bí ìjọba ṣe wí fún àǹfààní ara wa náà ni. Tó bá jẹ́ pé o ṣẹ̀ṣẹ̀ dé láti ibikíbi sí ìlú Nàìjíríà, lọ ṣe àyẹ̀wò ara ẹ náà. Then ìwọ tí o jẹ́ ọmọ bíbí Nàìjíríà, tó bá ti rí wípé òun rí symptom kan tó yàtọ̀ sí tó ti ń bá ẹ bọ̀ nínú ara ẹ tẹ́lẹ̀, tètè pé àwọn aláyẹ̀wò kí wọ́n mọ nǹkan tó máa ṣe sí. Lórúkọ ààrẹ ẹgbẹ́ wa Ọmọọba Bọ́lájí Amúsàn, ó ní ká sọ fún yín wípé àìsàn kò ní fi ara wa ṣe ibùgbé o. Àwa ọmọ ẹgbẹ́ TAMPAN à ń tọ́jú ara wa, a dẹ̀ tún ṣe ojúṣe ìlú. Ẹ ṣé gan.